Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi kálọ. Ẹ bá ń pe àwọn tí wọ́n ní àwọn ò fẹ́rù ẹ̀kàn ní ìpínlẹ̀ Kwara o. Now ẹ wá wo ọba tí wọ́n pa lẹ́yìn ìgbà tí wọ́n gba 21 million, wọ́n gba ọ̀kadà méjì, wọ́n gba oríṣiríṣi nǹkan mímu lọ́wọ́ àwọn aráàlú. Ẹ wá mọ̀ tó burú jù bẹ̀ ó ní wípé kì í ṣe wípé àwọn aráàlú gangan mọ̀ fúnra wọn o, àwọn èèyàn kan tí wọ́n jí gbé tó jẹ́ pé káàmpù kan ni wọ́n kó àwọn àti kábíyèsí yìí sí, àwọn ni wọ́n fi ilẹ̀ ni wọ́n wá délé sọ o. Díbà tí ń sọ̀rọ̀ yìí wọn ò rókù kábíyèsí, gbogbo aráàlú lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n gbà fọlọ́run, wọ́n bá ṣe àdúrà kẹ́yìn fún kábíyèsí lánàá. Wọ́n ṣe kíni, wọ́n ṣàdúrà kẹ́yìn despite wípé díbà tí ń sọ̀rọ̀ yìí wọ́n ò rókù kábíyèsí gbà o. Ìjọba Kwara dẹ̀ ń bẹ́ẹ̀ o, àwọn tí wọ́n jáde tàdán ní kírú ẹ̀kàn mọ́ wá o, àwọn náà ń bẹ́ẹ̀ o. Gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ kò sí kanú wọn tó jáde o tó kọ̀ǹdẹ́ẹ̀mù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o. Ẹ̀yin èèyàn, mo máa tún wíníwíní díẹ̀ fẹ́yìn èèyàn lórí ètò yìí lónìí, ọ̀rọ̀ tó ń lọ ni ìyẹn ìkan. Now ẹ tún wọlé yìí, George tí wọ́n jí gbé, ẹ̀yin èèyàn ṣe ìgbàgbé lọ́sẹ̀ tó kọjá mo sọ fún yín pé wọ́n jí George kan gbé wọ́n ti fi George ilẹ̀ o, ṣùgbọ́n ó bá nǹkan kan dé, owó rọ̀gùnrọ̀gùn 50 million, àwọn mọ́ọ̀tì nǹkan mímu lóríṣiríṣi kódà ṣé ẹ mọ̀ kí ní júìsì tí wọ́n máa ń mu tí wọ́n pè ní dúdú, wọ́n gbàdán wò. Àwọn fámìlì wa pèdè kan, wọ́n ní àgbówó yẹn fẹ́nikẹ́ni kó gbé lọ o, fúnra wa la gbé lọ fún wọn tá a fojú, kódà àwọn márùn-ún wọn ni wọ́n wá pàdé wa tá a fi gbé fún wọn látọjọ́ Friday tó kọjá. Ṣùgbọ́n láàárọ̀ òní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. George kí ló ṣẹlẹ̀ gangan, mo máa gbé ẹ̀yin èèyàn náà débẹ̀ lábalábẹ̀ yẹn kẹ́ lè mọ̀ pé ní àbí mẹ́wàá ṣẹlẹ̀, pàápàá jùlọ wíkẹ̀ndì tá ló kọjá tán yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara náà. Láàárọ̀ Sunday àná àwọn ẹranko yìí wọ́n tó lọ kọlù ìlú kan o, tí wọ́n tó pa àwọn èèyàn, tí wọ́n tó kó àwọn èèyàn lọ o. Ní Kwara yìí kan náà ni o, àfi tá a bá tó rí solution sọ̀rọ̀ Kwara yìí àní dákẹ́, a máa pariwo lórí ọ̀rọ̀ Kwara yìí. Now ìyẹn ìkan, èyí tí wọ́n á fẹ́ fi káàdì ẹ̀ ńlẹ̀ àwọn bíṣọ̀bù ju àgùdà, bíṣọ̀bù Ọ̀nàyẹkàn wọ́n gbéná wojú ààrẹ Tinubu o. Òkú ọ̀rọ̀ wá ń jáde bí presidency ṣe ju òkú ọ̀rọ̀ lu bíṣọ̀bù Ọ̀nàyẹkàn, bẹ́ẹ̀ náà ni bíṣọ̀bù Ọ̀nàyẹkàn náà ni no, òun ò ní dákẹ́sẹ̀ pé àwọn fojú kan ààrẹ Tinubu, àwọn sì sọ pé nǹkan ò rọgbọ o, àwọn aráàlú ń sọ́fà o, ebi ń paráàlú, ìgboro rẹ́rìn, ara ń kan àwọn èèyàn, ìnira tó lágbára ń bẹ nínú ìlú. Wọ́n ní ṣùgbọ́n ààrẹ Tinubu ò gbà fáwọn pẹ̀lú gbogbo nǹkan táwọn sọ láti gbà yẹn lè òkú ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ẹ gbọ́, ṣé nira ń bẹ ń lù àbí gbádùn ń bẹ ń lù? Mo fẹ́ kẹ́yin èèyàn náà kẹ́ máa fi èrò ọkàn yín kẹ́ máa fi sí abẹ́ fọ́nrán yìí. Ṣùgbọ́n kí ni àlàyé tí bíṣọ̀bù ṣe, kí sì ni àlàyé tí presidency ṣe, gbogbo ẹ̀ ni mo fẹ́ yànnàná fẹ́yìn èèyàn lórí ọ̀rọ̀ tó ń lọ lónìí. Ìkànnì Arabare, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń rí wa wò. Ẹ mọ̀ pé ẹ ti béèrè mi, ẹ má bínú, ìgẹ́tà sí bíi ní, ẹ mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó, àwa náà ń jámọ́ kiri ní kí gbogbo ẹ̀ lè jọra wọn. Lágbára Ọlọ́run àtàwa àtẹ̀yìn yóò jọ jọra fún gbogbo wa ní láṣẹ Èdùmàrè. A tún ti dé lọ́sẹ̀ yìí, lágbára Ọlọ́run á tún gbádùn ara wa dáadáa lọ́sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin èèyàn wa lágbolé Àràbà, mo kí yín. Ẹ̀yin ojú tuntun náà sì rèé tẹ́ ẹ̀ṣẹ̀ ń rí ìkànnì wa wò fúngbà àkọ́kọ́, ẹ̀yin náà ẹ káàbọ̀, ilé ire lẹ já sí. Ẹ já sáré ṣe léyìí lóní kíákíá. Now ẹ̀yin èèyàn ẹ wo George tí wọ́n jí gbé, ẹ wojú George George tí wọ́n jí gbé nìyẹn o. Ṣùgbọ́n ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara. Tẹ́ ẹ bá gbàgbé, ṣé kò tí wọ́n lé lọ́sẹ̀ kan báyìí tí àwọn èèyàn méjì kan jáde tí wọ́n ní àwọn fẹ́ ṣe ìkìlọ̀ tó lágbára fún Gbo pé kó sowó agbẹjọ́mọ́wọ́ o, kó má gbèrú ẹkùn ẹ̀ dépínlẹ̀ Kwara o, pàápàá jùlọ kó má dé lọ́rin o. Now ó ní nǹkan kan tí mo fẹ́ mú jáde lórí ọ̀rọ̀ yẹn
tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ̀rọ̀ ọba aláyé kan táwọn ẹranko yìí jí gbé tí wọ́n ṣe pa bàbá yìí nípínlẹ̀ Kwara yìí náà ni ṣẹ́rí kì í wá ṣe pé wọ́n jí bàbá yẹn ni gbé àbí wọ́n pa bàbá yìí gangan nìkan. ẹ ǹlẹ́ o inú ilé ibi tẹ́ ti ń gbọ́ mi a kú ọjọ́ mẹ́ta ìyá gbogbo yín rèé o àwọn nǹkan oríṣiríṣi tá a mú wá ní ewé ń bẹ bíi tàtijọ́ o ní téèyàn bá wá òun ni ó rí o èèyàn sì mọ́ wáyé lèèyàn fi mọ́ ráyé ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò sọ̀rọ̀ ìgbésí ayé rẹ tó fi àbọ̀ dífá o fẹ́ ṣèbéèrè kan ọ̀rọ̀ rẹ rú ọ lójú ẹlòmíì èèwọ̀ rẹ̀ ni ó mọ̀ jẹ ẹ wò àwọn nǹkan oríṣiríṣi ní eléyìí fún ti cholesterol eléyìí ọṣẹ ẹ̀yọ́nú eléyìí ọṣẹ òkìkí eléyìí ọṣẹ ajé àwẹ̀ ríre ṣemí kó o kú ọṣẹ àtúndè nǹkan ẹ̀yọ́nú ìparẹ́ ẹ̀yọ́nú eléyìí fẹ́ni ó bá ní kọ́ kì bá jẹ́ kọ́ fèrè kò bá jẹ́ kọ́ tó ti pẹ́ kò bá já wù bí ikọ́ fèrè fún àlàyé kúnkún ẹ pè mí o kí n lè sọ nǹkan mi ń bẹ tá à ní rántí nǹkan pọ̀ nọ́mbà mi ní 08059856632 08059856632 080 lẹ́ẹ̀kan sí 59856632. n tí wọ́n béèrè pé àwọn fẹ́ gbà lọ́wọ́ bàbá káwọn tó fi wọ́n lẹ̀ mo máa ka fún yín lẹ́yọ kọ̀ọ̀kan o owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n béèrè 21 million náà láwọn ó gbà wọ́n ní àwọn ó gba àwọn epo petrol tí wọ́n rọ sínú jerrycan ìyẹn ìkan wọ́n wá ní ọ̀kadà tuntun méjì tó gbẹ sárására wọ́n ní àwọn ó gbà náà pé lẹ́yìn ìgbà táwọn bá gba gbogbo àwọn nǹkan yìí tán làwọn ó fi bàbá lẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú tí bàbá ń jọba lé lórí bí gbogbo wọn ṣe kóra wọn jọ nìyẹn àtẹ̀bí àtàrà ìyẹn ọláyínká community kábíyèsí ibẹ̀ ìyẹn ọba Salmon Ọlátúnjí ni mò ń sọ yìí o ní gbogbo aráàlú ẹni tí ó dá 1000 ẹni tí ó dá 2000 ẹni tí ó fi 10,000 lẹ̀ wọ́n sà tẹ owó yìí wọ́n tẹ jọ ó pé 21 million wọ́n sì lọ ra ọ̀kadà tó tó sárasára méjì ọ̀pọ̀lọpọ̀ epo petrol PMS wọ́n rọ́ sínú kẹ́ẹ̀gì wọ́n sì gbé lọ fáwọn ẹranko yìí ṣùgbọ́n ẹ̀wà mọ́ tó fọ́ ní ibẹ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn ẹranko yìí ò fún àwọn èèyàn lára pé bàbá ti kú sọ́dọ̀ àwọn tẹ́ pa bàbá wọ́n gbé lọ tán lẹ́yìn ìgbà tí wọ́n gbé lọ tán ara àwọn èèyàn tí wọ́n wá jí gbé náà ní gbogbo agbègbè yẹn tí wọ́n fi ilẹ̀ wọ́n sàn retí pé ó yẹ kí wọ́n ti fi bàbá lẹ̀ kí bàbá ti dé àṣà àti san gbogbo ntẹ́ ní àsan wọ́n rí bàbá ara àwọn èèyàn tí wọ́n wá fi ilẹ̀ ló wá dé ló ṣàlàyé pé ẹ̀yin èèyàn wọ́n ti pa kábíyèsí o kábíyèsí ti wàjà o now lẹ́yìn ọ̀rẹ̀yìn làwọn aráàlú ṣẹ̀ṣẹ̀ wá gbà fọlọ́hún ṣùgbọ́n ara àgbà fọlọ́hún wọn ni ó wá mú gbogbo àwọn aráàlú péjọ pé kábíyèsí àwọn èèyàn dáadáa ni pé àwọn ò kàn ní fi bàbá lẹ̀ káwọn kan gbàgbé bàbá bẹ́yẹn gbogbo aráàlú bá péjọ ni wọ́n wá ń ṣàdúrà fún bàbá lánàá òde yìí ni gbogbo aráàlú péjọ ni wọ́n ń ṣàdúrà despite wípé wọn ò rí ìyókù bàbá wọn ò rí gbà ibi tẹ́mi ó ti máa sọ̀rọ̀ nìyẹn o ìpínlẹ̀ Kwara gómìnà ń bẹ ń bẹ ìjọba ń bẹ ń bẹ wọn àdẹ̀ rí nǹkan kan ṣe sí àwọn 176 tán láwọn ó márì àwọn ó sọ wọ́n dìyàwó àwọn ìyókù tí ò bá wúlò fáwọn àwọn ó ràn wọ́n lè lu ọ̀run àwọn náà ń bẹ ń bẹ ẹ wo tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí now torí ẹ̀ ló fi jẹ́ pé ó ń bà mí nú jẹ́ pé mo wá ráwọn èèyàn kan ṣebí tí Ìlọrin náà lásán ní òkè òyì tán ya ọbọ léyìí tán ti wá kó àwọn èèyàn àwọn tí wọ́n rò pé kò ní dé lọrin ṣebí Ìlọrin ló dé yìí nígbà tí wọ́n bá kàn lè wá tí wọ́n sì gbé ọba aláyé tí wọ́n sì pa tí nǹkan kan ò sì ṣẹlẹ̀ ẹ rí i pé problem ti wà serious one gidi torí ẹ̀ ló fi jẹ́ pé olóyè Ìgbòho ṣáàrí gbogbo àwọn tí wọ́n àwọn ò fẹ́ gbò tara wọn ni wọ́n ń sọ o kí ni mo sọ tara wọn ni wọ́n ń sọ àwọn èèyàn sì nílò yín nípínlẹ̀ Kwara now irú bàbá yìí sìn wọ́n ti gbà fọlọ́run ẹ wàá mọ tó wá dùn méjì lẹ́yìn ọ̀rẹ́yìn náà ẹja bíra wa bóyá kan sáà fi ń tú àwọn èèyàn lónú àwọn fámìlì bàbá nínú ni wípé ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà now tá a bá ní ká sọ eléyìí sìn ṣé kú àtọ̀dọ̀ ọlọ́run eléyìí ikú àtọ̀dọ̀ ọlọ́run kọ́
ikú àìtọ́jọ́ leléyìí torí pé àwọn èèyàn kan kùnà wọn ò ṣe ní tó yẹ kí wọ́n ṣe, òun ló fa eléyìí. Ibi tẹ́ bá ti rí táwọn èèyàn kan bá ti kùnà irú tí ó mọ̀ ṣẹlẹ̀ rèé. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo àfẹ́gbòho Ìgbòho lọ Kwara ní tẹ́ bá rí ní tó bá wù yín kẹ́ ẹ ṣe lórí ẹ̀. Ó ní mo sọ yìí Ọba Ọláyínká àwọn aráàlú ti gba kámú lánàá wọ́n ti ṣàdúrà kẹ́yìn fún bàbá láì ṣe pé wọ́n rí ìyókù bàbá kẹ́ ẹ lè mọ ibi tí ètò ààbò burú jáde nípínlẹ̀ Kwara. ní tó wá burú jáde bẹ̀ ni wípé wọ́n rí ètò ààbò ṣe wọ́n rí kan ṣe nípínlẹ̀ Kwara o, wọ́n tó ti ń campaign another year. Gómìnà tó wà ńbẹ̀ ó tó ti ń du bí ó ṣe di sẹ́nétọ̀ nípínlẹ̀ tí ó ti ó terrible gan o, and some people are still following him, some people are still hailing him wípé bẹ́ẹ̀ ni òun ló lè ṣe é, ẹjọ́ tún lọ sí i kẹ́ lè mọ ibi tí nǹkan ti bàjẹ́ dé nípínlẹ̀ Kwara. Now ìyẹn yìí kan, now ìpínlẹ̀ Kwara yìí náà wọ́n tún lọ àwọn ẹranko yìí tún lọ ní pàtìgì ni mò ń sọ yìí láàárọ̀ àná Sunday ni wọ́n tún lọ sákọlù ńbẹ̀. Gbogbo àwọn agbègbè yẹn ní tí wọ́n ń fojú wọn rí ńbẹ̀ no be small. Now ẹ wá jẹ́ kí n lọ sí ibòmíì tí mò ń lọ ìyẹn apá kan. Ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá ṣe ń rí wò ẹ máa jù sáwọn èèyàn náà kó má kàn jẹ́yìn nìkan lẹ́ẹ̀mọ́ tí ń lọ ń lù ó, ẹ jù sáwọn míì náà káwọn náà lè mọ tó ń ṣe kíni tó ń ṣẹlẹ̀ ń lù. Ẹ wá wo ti George yìí, George tí mo fi ìròyìn ẹ̀ tó yín létí lọ́sẹ̀ tó kọjá. Now mo ṣàlàyé bí wọ́n ṣe jí George gbé, bó ni wọ́n ṣe jí George gbé. George lọ mítìn ní Sokoto, ó dé ní nǹkan bí ọwọ́ aago 11 alẹ́, bó ṣe dé náà làwọn ẹranko náà dé ni wọ́n sì ta bàbá ni wọ́n dàbọn bolẹ̀, wọ́n gbé George wọ́n gbé lọ. Láti ìgbà yẹn ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n láwọn ń wá bàbá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọn soríṣiríṣi. Ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí wọ́n fi George ilẹ̀, ṣùgbọ́n wọn ò fi George ilẹ̀ lásán o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn tèmi ń lò tó gbé jáde ń bì, wọ́n láwọn bá kan nínú àwọn fámìlì George, ìyẹn Justice Farouk Bunza, wọ́n láwọn bá fámìlì wọn sọ̀rọ̀. Ìyẹn ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kógun ìbílẹ̀ wá láti Jẹ̀bú, àwọn òògùn ìbílẹ̀ tó jiná dénú kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀. ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀kan sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kí ń gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kó o pè sí báyìí 081 00 790928. gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa, bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn, yóò wá sọ di ọ̀lẹ pátápátá. má jẹ́ kó lólùfẹ́ rẹ ó jáde síta. ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ, èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ ó wá dàbí tọmọ ọdún 10. ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀rí tọ̀tọ̀ ìfá tètè tí ń lo rọ́bà, ẹ tètè pè mí láàrin ọjọ́ 10 ìyàtọ̀ máa dé bá yín. gbogbo ẹ̀yin ọmọkùnrin tí high blood pressure àti ìtọ̀ ṣúgà ń bá fínra tó jẹ́ pé òògùn tẹ́ ń lò gan kò jẹ́ kí nǹkan ọmọkùnrin yóò lè ṣiṣẹ́ dáadáa, ó yá ẹ tètè kàn sí mi. ẹ̀yin ọkùnrin tẹ́ kì í rí tọ̀ọ̀tọ̀ àbẹ́ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi òògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. aṣoríire o. ẹni pé kódà kì í wá ṣe fámìlì lásán, ìkan nínú àwọn tó gbé owó lọ wọ́n ní 50 million naira ni wọ́n gbà. kódà wọ́n ní àwọn ò gbé fálágàtà pé kéèyàn kan dúró láàrin alágàtà pé àìjágbe fáwọn alágbára kan bá gbé lọ, no, wọ́n ní ẹbí ló gbé owó yẹn lọ fúnra àwọn, wípé àwọn báńdíìtì sì jáde sáwọn, pé kódà 5 ni wọ́n jáde sáwọn tí wọ́n wá gbowó lọ́wọ́ àwọn. kì í wá sowó nìkan, nǹkan mímu ẹlẹ́rìndòdò wọ́n gba mọ́ọ̀tì wọ́n gba dúdú juìsì, wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn kí wọ́n tó fi wọ́n lẹ̀. ọjọ́ Friday tó kọjá, Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ó ní wọ́n ti gbé ransom lọ. àárọ̀ èní ní nǹkan bí ọwọ́ aago 6 sáàrin aago 7 ni wọ́n fi mọ́tò kan gbé bàbá wálé, ìyẹn George. àwọn ọlọ́pàá náà ti confam ẹ̀ wípé wọ́n release, bọ̀ ọlọ́pàá ò sọ pé wọ́n san ransom o, ṣùgbọ́n according to ìròyìn tó jáde tíwé ìròyìn Sahara Reporter tí wọ́n gbé jáde, wọ́n ní àwọn bá ẹbí àwọn bá wọn sọ̀rọ̀, kódà bẹ́ẹ̀ ni táwọn bá sọ̀rọ̀ ó sọ pé òun gangan wà nínú àwọn táwọn gbé owó lọ.
wípé àwọn ò gbowó rán ẹ̀ṣọ́ aláàbò, àwọn ò sì gbé rán intermediary kankan, fúnra àwọn làwọn gbólówó lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n fi bàbá lẹ̀ pé kò pẹ́ làwọn ẹlẹ́ṣọ́ ààbò dé tí wọ́n wá gbé bàbá lọ pé kí wọ́n lọ yẹ bàbá wò lórí ètò ààbò rẹ̀, ìyẹn àlàáfíà ara, pé kí wọ́n lọ ṣe medical test, pé kí wọ́n sì tún lè brief àwọn ẹlẹ́ṣọ́ ààbò pé báyìí ló ṣẹlẹ̀, báyìí la ṣe rìn, báyìí la ṣe sódà eléyà lè ran àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́. torí àwọn ọlọ́pàá ti ṣèlérí pẹ́ẹ́pàá jùlọ àwọn ẹlẹ́ṣọ́ ààbò wípé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí àwọn ti ń track wọn, kódà wọ́n bi aráàlú pé ẹni tó bá tún ní information tọ́wọ́ fi ti àwọn ẹranko yìí pé kí wọ́n jọ pé kán má bẹ̀rù, pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wọn. ẹ ti rí ìjọ ìjìnà gbé yìí o, ẹ bá ń gbọ́ ayé ojúlà alákàn fi ń sọ́rí kéèyàn ó gbogbo ẹ̀, pàápàá jùlọ yìí tẹ́ wà láwọn agbègbè tó jẹ́ pé àwọn agbègbè yẹn ò fi gbogbo ara secure, ojúlà ẹ má rìnrìn òru, ẹ mọ ibi tẹ́ ń lọ, ẹ wà very careful, ẹ má gbégbé ayé dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ kan lè mọ̀ pé ó ń bẹ lọ́wọ́ yín. Lágbára Ọlọ́run àtẹ̀yìn àní sì ni o láṣẹ Èdùmàrè. Now ìyẹn ìkan lórí adájọ́ Bunsa tí wọ́n jí gbé nípínlẹ̀ Kẹ́bí lẹ́yìn owó rọ̀gùnrọ̀gùn 50 million àtàwọn nǹkan mímu lóríṣiríṣi wọ́n ti fi bàbá lẹ̀ o. Now fàákàjà tí wàá ń ṣẹlẹ̀ láàrin àwọn bíṣọ̀bù ju àgùdà àtàrẹ Tinubu ó gbọ̀nà míì yọ o. tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá ní bíṣọ̀bù Ọ̀nàyékàn àti àwọn bíṣọ̀bù míì níjọ kátólíìkì ni wọ́n ní wọ́n lọ bá ààrẹ Tinubu, wọ́n lọ bá wọn ṣe pàdé. gẹ́gẹ́ bí ìròyìn tí pẹ̀lú ọ̀rọ̀ tí bíṣọ̀bù Ọ̀nàyékàn tó jẹ́ olórí àwọn tó lọ tó sọ, ó ní pé àwọn jókòó pẹ̀lú ààrẹ, àwọn sì sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún ààrẹ according to nǹkan tí Cardinal Ọ̀nàyékàn ń tó sọ o, wípé current situation of what is going on in the country àwọn sọ fárẹ̀ wípé ara ni aráàlú o, ìgboro rẹ́rìn o, ẹkọ́nọ́mì ò dúró re o, ètò àbògùn ò tí ì sánmọ́ná o, pé gbogbo ẹ̀ làwọn sọ pé ibi táwọn dé dúró yìí pé kò sí àwọn ò gbọ́dọ̀ mọ́ bu ẹnu torí àwọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. wọ́n ní ṣùgbọ́n gbà táwọn sọ fárẹ̀ pé pé ọ̀rọ̀ yẹn ò tí ààrẹ lọ́rùn, ààrẹ nínú kò rí bẹ́ẹ̀ economically, pé àwọn economy Nàìjíríà wípé ó ti dúró re, wípé economy Nàìjíríà ibi tí àwọn ti gbà kọ́ ló wà, wípé tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ àwọn tọ́lọ̀ ń lò Nàìjíríà bá ti go bankruptcy o, wípé gbogbo assessment táwọn bíṣọ̀bù wá fún àwọn wípé no kò correct, wọ́n ní kò correct. ṣùgbọ́n láti ìgbà yẹn lóríṣiríṣi ọ̀rọ̀ tí wá ń jáde, oríṣiríṣi ọ̀rọ̀ ń jáde, àwọn kan kódà presidency oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kàn pé bí ìgbà tó jẹ́ pé àwọn pípù yìí wọ́n fẹ́ máa ṣiṣẹ́ fún àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò. torí Cardinal Ọ̀nàyékàn náà pé èdè kan wípé gbogbo ọ̀nà lààrẹ Tinubu, pé ààrẹ Tinubu ò kí ẹ o, pé by all means ó fẹ́ wọlé ààrẹ lọ́dún 2027. ilé náà ló wá fà táwọn president náà fi ń fèsì wípé Ọ̀nàyékàn bàbá yìí ń sọ ó fẹ́ lọ́wọ́ olóṣèlú, ìgbà tó yẹ pé ẹ wá ń ṣiṣẹ́ fáwọn ẹgbẹ́ olóṣèlú tó jẹ́ alátakò, ìgbà tẹ́ ń ṣiṣẹ́ fún wọn ni, pẹ̀lú gbogbo nǹkan tí ẹ wá ń sọ yìí. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde, àìmọye oríṣiríṣi Àtíkù náà ti jáde, gbogbo àwọn èèyàn ti jáde, oríṣiríṣi ẹlẹ́sìn náà ni wọ́n ti ń jáde tí wọ́n sọ pé àwọn kan ń sọ̀pọ́ọ̀tì Cardinal Ọ̀nàyékàn wípé nǹkan tí bàbá yẹn sọ pé òótọ́ ni, àwọn kan ní no kò rí bẹ́ẹ̀, ni bàbá yẹn wà ó wà sided bí ìgbà tó jẹ́ pòbí ní sọ̀pọ́ọ̀tì àwọn president náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń lọ. ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà láàrin ìlú, pàápàá jùlọ tẹ́ jẹ́ olólùfẹ́ wa, current situation of the country kí lẹ̀yin rí sí? bàbá yẹn ní gbòòrò rẹ́rìn, ẹ gbọ́ sí gbòòrò rẹ́rìn. bàbá yẹn ní ètò ààbò kò sánmọ́ná, ẹ gbọ́ sí ètò ààbò ò sánmọ́ná. bàbá yẹn tún pèdè kan pé ẹkọ́nọ́mì wa pé kò bọ́ sí o, pé masses ń jẹ bótóbótó yá. ṣùgbọ́n presidency ní ò rí bẹ́ẹ̀, pé improvement tó lágbára ti dé láti gbà tààrẹ Tinubu tí wọ́n ti gbàjọba. now bó o ló ṣe wá rí, ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń bẹ nù lù, tẹ́ ń lọ ọjà, tẹ́ ń ra ta, tẹ́ ń ra ráìsì, tẹ́ ń ra gbogbo nǹkan lóríṣiríṣi, ẹ gbọ́ ṣé ẹkọ́nọ́mì ti dúró re, ṣé gbogbo nǹkan ti dáa? ẹ máa ń fi èrò ọkàn yín,
ẹ máa fi hàn. Ṣẹ́yìn náà gbàgbọ́ wípé bàbá tó sọ̀rọ̀ yìí wípé opposition party ní sọ́pọ́ọ̀tì pé bí ìgbà tán kàn mọ̀ fẹ́ bí ìjọba ààrẹ Tinubu wo ni bó ló ṣe rí lọ́kàn tí bó bá ṣe rí lọ́kàn tí yín ẹ máa fi èrò ọkàn tí yín náà ẹ máa fi sí abala àríwísí wa. Bákan náà ni bàbá Fẹ́mi Fálànà ló fáyà ó ní ìjọba àpapọ̀ ẹ wá o ẹ gbọ́dọ̀ economically ẹ gbọ́dọ̀ sanction orílẹ̀-èdè South Africa látàrí bí wọ́n ṣe ń ṣekú pa àwọn ọmọ wa o wípé South Africa gbọ́dọ̀ mọ́ lára. Ẹ má gbàgbé Tyler ló ń fẹ́ wá kọrin Nàìjíríà ìgbà táwọn yóò tún kó bó pé wọ́n bí dá kó wá kíá ó yà tètè yọ ìkókù mi olóòwò wá sí kò mọ́ òwá Nàìjíríà wá kọrin. Now àwọn èèyàn wá ń sọ pẹ̀lú nǹkan tí bàbá Fẹ́mi Fálànà náà sọ pé in tí South Africa ó fi mọ ìwà ránhunràhun tí wọ́n ń wù ni wípé kí wọ́n gbé economic sanction tó lágbára lé wọn lórí. Tẹ́ bá dẹ̀ wo owó tí South Africa ń kó kúrò Nàìjíríà no be small money. Tabakan tí ẹ wo MTN nìkan tó jẹ́ iléeṣẹ́ South Africa ẹ mọ̀ pé owó tí wọ́n ń kó lọ South Africa ń gbọ́n owó lọ Nàìjíríà o. Ṣùgbọ́n bàbá Fẹ́mi Fálànà ìmọ̀ràn tí wọ́n gba ìjọba àpapọ̀ báyìí ni wípé ibi tọ́rọ̀ dé dúró yìí economic sanction ó gbọ́dọ̀ wà lórí South Africa lórí gbogbo àwọn iléeṣẹ́ wọn tí ń bẹ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà faramẹ́lẹ̀ yìí pé kí ìjọba ó bẹ̀rẹ̀ irú MTN yẹn kí wọ́n sálé wọn irú DSTV àbí whatever GoTV kí wọ́n sálé wọn àtàwọn iléeṣẹ́ wọn míì tó wà Nàìjíríà. Ṣé ẹ faramọ́? Bó bá ṣe rí lọ́kàn tiyín náà ẹ fi èrò ọkàn yín sábàlá àríwísí wa. Àwọn nǹkan tí mo ṣe rí rè for now tí mo ní a gbọ́dọ̀ rírú àwọn ilé ìkáwá sọ pé àárín nǹkan ká fi tó ẹ̀yin èèyàn wa létí pàápàá jùlọ lórí ìkànnì wa mi báwọn tuntun mi bá tó ṣe ń tẹ̀ wá lọ́kùnkùn tí mo wà eégún tó bá ti jáde ó ti kú láì wò ni a tún mọ́ mu wá fẹ́yìn èèyàn yín ṣùgbọ́n tó ti sáàyè ẹ̀jẹ̀ ọ̀rá ẹ̀jẹ̀ abàmọ́ ń bì láìpẹ́ láì jìnnà a tún pàdé ẹ ṣeun ò tẹ̀ ń wò wá.